Kọ́ńbó ti dé bàbá mú àròtún náà bàbá àwọn òjò káàsà tí n bá sọ pé náà ń jó lórí omi ẹ̀yẹn ní kí n lọ kérú ẹ̀ wá bẹ́ẹ̀ ni ti sinimá tuntun tá a pe àkórí rẹ̀ ní ẹ̀dá tuntun rí ó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí ogun òkùnkùn tí ń ja ọmọ ènìyàn ẹ̀rí nǹkan àfikọ́ lọ́rùn ọba gba ni o ká máa ṣègbàgbọ́ ká tó máa yú ẹ̀sẹ̀ dá díẹ̀ díẹ̀ ìgbàgbọ́ dojú kejì po òkòtò nkòrí fárígá ìyá Anthony lóhùn òní gbà àdó méjì fẹ́ mú mi nínú kótó kan ṣoṣo ìjàngbọ́n dé ogun òkùnkùn ogun ọlọ́run níjà sìgìdì tó ló ń fẹ́ lọ́nú odò lọ pọnmi ọbẹ̀ rọrùn àrèmọ́ bọ̀ olórí odò orí ẹ̀ mú ìrìn àrìnrà àbẹ́ẹ̀rí bí wọ́n ṣe sọmọ ènìyàn mọ́lẹ̀ bí ọmọ ewúrẹ́ ojú lásán ṣe mọbẹ̀ tó ní magi ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ gbogbo ẹ̀ ó dinú sinimá tuntun tá a pàkórí rẹ̀ ní ẹ̀dá tuntun àwọn àgbààgbà òṣèré pitú ẹ̀mí rẹpẹtẹ níbẹ̀ àwọn bíi Lérí Àdìógan fúnra rẹ̀ Mọ́dù Délé Ògúntọ́lá Emmanuel Bọ́lájí Jọkẹ́ Adégbọ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá ẹ̀dá tuntun jáde láti iléeṣẹ́ Grace for Soul World Outreach Ministry Grass One Picture ló gbé lu ẹ̀ Grass One Multimedia Concept ni ó tà á jáde ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. ṣé èmi ló ń bá wí báyìí àìlówó lọ́wọ́ ẹ̀ máa dín ọjọ́ orí ẹ̀ nìkan yẹ́sà nìkan ni ò ní sí mbẹ̀. Ige ni wọ́n sì lè gé anytime from now. Àwọ̀ dára ẹ̀wọ̀n àpò kékeré yìí mọ̀. Àwọn wo làjọ òbí mọ̀? Ẹjọ́. Báwo ni weekend? Weekend a máa ní fasting and prayer. Ó dẹ̀ ní gbádùn pẹ̀lú ètò tó sọ yẹn. Tó bá yẹ kí inú bí mi sí ẹ máa tójú ẹ mọ́lẹ̀. látọjọ́ tíyàwó rẹ̀ ti ti ọsibítù dé tó ti ṣàlàyé pé oyún ìbejì ni wọ́n ti ń jẹ ní ìwọ̀n àtijọ́ náà nínú ìlú ti dàgbé oyún tí mo sì ń ní kì í sì ń tẹ́ gbọ́dọ̀ bí ọdún lágbègbè ìkànnì fún ìwọ míì kò sí ẹni tó mọ ètùtù àrọ́bì tàbí arọ́ ìpè tí ọba fi tú àwọn agbára tàbí lójú. Àbí kábùkù tú ọmọdé ọ̀hún ní kí n túlẹ̀ ìgbẹ́ lè délé yóò kú ti bímọ bẹ́ẹ̀ ni àtìyá àtọmọ gbogbo wọn ó sì gbé papòdà òjò bá ń lọ o. inú ìmọ̀ ìtìtù kankan bẹ́ẹ̀ sì ni ìmọ̀ àrọ́ ìpè ṣùgbọ́n mo mọ ẹni tó mọ ìtìtù náà. àti wípé kí ni àwọn nǹkan ètùtù bá rà torí mo mọ̀ pé ètùtù bá ṣe ètùtù ńlá mi ẹ ti bàbá ṣe rí ibi tí èèyàn méjì tàbí mẹ́ta bá ti péjọ lórúkọ rẹ̀ ibẹ̀ náà ilé alágbára ọlọ́run ti wà àti pé nípa àti ìfẹ́ ìbèrè yẹn fún èmi náà fẹ́ kankan gbogbo ọmọ ẹnìkan tó fi ya rẹ̀ sí gbogbo pátápátá òun wá sọ pé kí a má ṣe orí ẹbọ tàbí ṣe kankan mú òun náà lẹni gbòógbà rẹ̀ láti ẹ̀ka Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè. Kódà lójú àná yìí gan-an ni Olúwa fi inú abẹ́rẹ́ hàn mí. Olúwa sọ fún mi wípé ìgbà ìkànnì ni a wà yìí. Ọ̀rọ̀ ìgbàlà jọba Ọlọ́run. Sista Kẹ́mi
ẹ jẹ́ kí n bí lérò ìbéèrè kan ṣé ẹ̀mí Ọlọ́run náà ló sì darí yín sí ṣọ́ọ̀ṣì yẹn tí kì bá ṣe ẹ̀mí Ọlọ́run ẹ̀mí wo ni ò bá tó jẹ́. nígbà kẹyìn Olúwa sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàtàkì jùlọ àwọn onígbàgbọ́ ní ṣubú. Nítorí píríọ̀dù àbọ́ṣàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ṣe fún yín. Mo ti pinnu láti máa abort mọ́ because mo wo Christian home movie kan níbẹ̀ mo rí pé àtúbọ̀tán gbogbo àwọn tó ń ṣẹ́yìn kò dáa rárá. ó mọ̀ pé mo níyàwó ńlé ni pẹ̀lú ọmọ 3 etí wo ló ń fẹ́ bá mi gbọ́ wípé èmi Bishop Kọ́ládé obìnrin bímọ fún mi níta ṣé bí o fẹ́ràn mi o fẹ́ràn mi náà kí ló fẹ́ kí n ṣe fún ẹ gan-an ìlú tó nídìí gan-an náà. 20,000 naira. I'm going to give you 30,000 naira kò kàn abọ́ tẹ̀ jọ. Kò possible Bishop ẹ̀yin náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín náà ṣebí torí ìfẹ́ tí mo ní sí yín ni mo ṣe parọ́ pé Pastor Adéjàre bá mi ṣe. After all ó yẹ kẹ́ ẹ understand mi ò ní abort ọmọ yìí o. Olúwa májẹ̀mú. ẹ jẹ́ ká ṣojú wa ẹ jẹ́ ká lójú wa ẹ jọ màdá ṣé mo lè rí chance àti lo toilet ní just for a minute mo ń padà bọ̀ nsìn. Ok sir Kọ́lá ní toilet yàn wá lẹ́nu wa nínú Olúwa. Ṣàkàlà àbíṣẹ́n ṣàkàlà àbíṣẹ́n ṣàkàlà. Iṣẹ́ ṣàkàlà kankan lélẹ̀. Yes. They are all murderers. Yes. Àwọn apànìyàn gbogbo. Mo ṣetán láti tú àwọn èèyàn sílẹ̀ kúrò ní ìtànjẹ àti ìgbèkùn rẹ̀. Èmi àti ará ìjọ mi tí Olúwa lọ́wọ́ ó sì. You are pregnant and o fẹ́ abort. Ẹ jẹ́ ṣàánú mi ẹ jọ̀ọ́. O fẹ́ dojú ti bishop àgbà. Rárá. Fẹ́ dojú ti commander. Bastard. Ẹ̀yin ará, níwọ̀n bí a ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, lẹ́yìn rẹ̀ ìdájọ́. Èrùpẹ̀ sá ni àwa ó sì padà di èrùpẹ̀. Ará, ó di ojúṣe àti iṣẹ́ wa lónìí láti gbé ara ìdìbàjẹ́ yìí gbìn ká sì sin ara ìdìbàjẹ́. Ó yá ẹ̀yin èèyàn, ẹ bá wa pa pósí dé ká sì gbé sí kòtò. Bọ́lá wọ́n náà tó sunkún ni. Ó mà ṣe o, òkú sunkún òkú, àkàsọ̀lérí sunkún ara wọn. Kò bá jẹ́ pé nìyẹn ronú jinlẹ̀ ni wọn ò bá rògbẹ̀yìn ayé wọn, ayé tí ò pé méjì táwọn tó ń lù kán gbàjọ agbéwúrẹ́ nígbà lọ sí ìdájọ́ Akande ẹni olè ti gbé ẹ̀mí ẹ̀ tí ń lọ káànú ẹni tí olè gbé adìẹ rẹ̀. Àmọ́ o ikú apẹni tá à ń pè apẹni tí ń pè ní.
ayé aláyé ayé aláyé kò lè dàbí tẹni ayé aláyé kò lè tẹ́ni lọ́rùn abẹ́ òráyé aláyé ẹ ò wá rí wọn ṣòkòtò àgbàwọ̀ bí o fún wọn lẹ́sẹ̀ àsùnwọ̀n ayé aláyé o ayé aláyé kò lè dàbí tẹni ayé aláyé kò lè tẹ́ni lọ́rùn ayé aláyé kámú kálámù káyíkámù òde ní kámú kálámù káyíkámù òde jì ìyẹn láàyè ẹni bó bá ṣàyé aláyé kò lè rọgbọ bó bá ṣàyé aláyé aláyé á padà gbàyè rẹ̀ ayé aláyé ayé aláyé ayé aláyé kò lè dàbí tẹni ayé aláyé kò lè tẹ́ni lọ́rùn ẹ ò ráyé aláyé ayé aláyé ẹ ò ráyé aláyé ayé aláyé. Ayé aláyé ayé aláyé kò lè dàbí tẹni ayé aláyé kò lè tẹ́ni lọ́rùn abẹ́wò ráyé aláyé ẹ ò wá rí wọn ṣòkòtò àgbàwọ̀ bí o fún wọn lẹ́sẹ̀ àsùnwọ̀n ayé aláyé o ayé aláyé kò lè dàbí tẹni ayé aláyé kò lè tẹ́ni. kó ló ràn mí lọ́wọ́ kó gbé mi kó lórí ire tí ó ràn mí lọ́wọ́ tí ó sọ mí di ẹni pàtàkì láwùjọ tí mi náà máa gbé inú ọlá àjẹjẹ tán kó máa gbé náà ní wọ́n mi àbí ṣeré òwúrọ̀ náà. Ó wù èmi náà àmọ́ àyànmọ́ ní kádàrá orí ẹni lẹ́lẹ́jọ́ bí nǹkan bá wù mí bí ò bá wọ ẹlẹ́dàá mi kí ni mo fẹ́ ṣe. ó tún ti gbọ́rọ̀ ẹ̀ dé ṣé wo mọ̀ pé nǹkan tó bá wù ni ìwọ ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. wo ọ̀rẹ́ mi tí a gbàdúrà kẹ́lẹ́dàá wa mọ̀jà ṣẹrú ayé kó sì mọ̀ fà wá sínú ìdánwò torí tí nǹkan tó ṣe pàtàkì bá sọnù nínú ayé èèyàn wo òfò àti àdánù òjìnà tòlúwa rẹ̀. ó ti tọ́ ìyá ẹlẹ́pẹ́ ṣé ẹ̀ ló wá ní kó má dàdé lọ́wọ́ rẹ̀. mo fẹ́ káyé mi dára mo nílò kí n farabalẹ̀ pẹ̀lú àdúrà kí n ti yájú mi sílẹ̀ dáadáa àti ìtọ́ni ẹ̀mí mọ́ torí pé ọ̀rọ̀ ìdílé kì í ṣeré ọmọlanke bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìdílé ó kọjá àǹfọ̀mọ́ ayò ṣe é. kí wọ́n ní ìyẹn ní ṣe pẹ̀lú láti dádé lọ bọ́bọ́ ìfẹ́ràn ẹ̀ ó ní owó lọ́wọ́ bọ́bọ́ ìrẹwà náà ó tún jáde láti ilé àwọn òbí ẹ̀ tún gba tiẹ̀ ó wá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ẹni tí mo fẹ́ mo ti láfẹ̀sọ́nà adé mi ò bá fẹ́ ọmọkùnrin tó ń pẹ́ ẹgbẹ́ ìrìn àṣẹ. wọ́n sọrí ẹnu dídùn ò ta ẹ̀hàn náà ó sì lọ́rọ̀ tèmi torí kò ju kó pa èkúté lọ tó bá ṣe pọ́ lúwa kọ̀ adémọ́nù kò síbi tí mo lè lọ. mo tẹ̀ ní màá sọ fún un wípé ìwọ gan o nílò kó o farabalẹ̀ kó o gbàdúrà dáadáa kó o wá ojú Ọlọ́run
ó ṣeé ṣe kí Àbáyọ̀mí má jẹ ọkọ. ẹ jọ má sọ bẹ́ẹ̀ mọ́ Àbáyọ̀mí ọkọ tèmi ẹran ara tèmi ni egungun ìyá mi ń pẹ̀lú ó ń ṣe tèmi èmi náà sì ń ṣe tiẹ̀ dáadáa ó dá mi lọ́rùn pé tí ó yẹ ìfẹ́ ń pa mi bí ọtí. kí ló wí náà. mo ní ó ń ṣe tèmi èmi náà sì ń ṣe tiẹ̀ dáadáa kán bó lọ rẹ mú èkó mo sì ní alábàákọ wa. ṣé kì í ṣe pé ẹ ti rí owó ara yín. jọ kí ló burú nínú ẹ kí ló burú nínú kéèyàn máa tún oúnjẹ ẹ̀wọ̀n látòrí yín oúnjẹ orí náà Àbáyọ̀mí lè mi jẹun mi ò lè ní jiná bọ̀rọ̀ tí ò wà fún mi. ọ̀rọ̀ rẹ ṣẹ̀ṣẹ̀ wá yé mi sọ́nà tó fẹ́ gbà di olókìkí tiẹ̀ ni nígbà tí ìwé mímọ́ sọ wípé kí àkéte wa kó jẹ́ aláìléèrí ká sì fi ara wa fún Ọlọ́run ní ẹbọ àyè mímọ́ ó ń ta ògo ayé rẹ tó ò lè ríra padà mọ́ ó wá tó àkókò báyìí tó yẹ kó yí padà kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀ yìí o gba Jésù sí ayé rẹ o. jọ ó tún ti bẹ̀rẹ̀ ó ṣe lady evangelist. jẹ́ gbẹ́jẹ́ ayé ò dúró sójú kan gbẹ́jẹ́ bẹ̀rẹ̀ lẹ́jọ́ ń gàgbọ́ gbẹ́jẹ́. ọmọ onímọ̀mọ́ ò mẹ́bí báwo ni sọ́sá ń lò sá. ìwọ bọ̀bọ̀ anyway kí ni nǹkan tó ń lò. kò yẹ owó tí a bá di kúkú gbàǹgbà báyìí àgbèsètì èlò kan nìyẹn sọmọ bọ́ọ̀lì àtẹ̀pà kò yẹ èlò kan tún nìyẹn tó bá wá tiẹ̀ lọ oúnjẹ tó fine nílé onáwó wàá lò yẹn náà èlò kan nìyẹn tó bá wá tiẹ̀ lọ rọ́mọgi swallow wàá lò yẹn sẹ́jẹ̀ wú ọmọ ìyá ẹ gbọ́dọ̀ rìn dín láyé sí o ẹbí ẹ bá rìn dín wọn á lo tiẹ̀ mọ́ gbà ní. wọ́n mọ̀ ní káyé lo èmi mọ́ gbàdé owó bọ́bọ́ ikú òde take it easy ayé yóò máa pè méjì. á sọ fún ọ bẹ́ẹ̀ wo ayé yìí ó pé 50 jẹ́ kí n kà á fún ẹ ayé dúdú wà ayé funfun ayé pupa ayé ológo wà ayé olódo sì wà ayé ẹkún ayé ẹ̀rín ayé ayàgàn àtayé ọlọ́mọ ọmọ ìyá ayé pọ̀ bàjẹ́. ọ̀dà ìwọ wá ní tiyín o nínú gbogbo tí ẹ kà á lẹ̀ rẹpẹtẹ. èyí ló bá ti wà nílẹ̀ ni over my living body ayé olóríire lèmi wá ayé ológo mi ò ní wáyé àdánù. àbáyé yìí náà kọ́ ni ayé téèyàn máa lówó láàárọ̀ wọ́n máa di lálẹ́ kò lówó mọ́ ààrẹ ni tí ọlọ́mọ láàárọ̀ a máa pè ní ìyá ọlọ́mọ padàlẹ́ lọ́mọ mọ́ àìmọye olórí burúkú tó sì máa padà dolóríire nígbẹ̀yìn àwọn míì dẹ̀ mórí òṣì wáyé àwọn tí ò mórí ọkọ wáyé ńkọ́ àtẹni tó mórí ọkọ wáyé wo ó ga o. ṣùgbọ́n kí ni tó wá lé bàbá olú ayé ìbà rẹ wo bàbá yẹn bá ńlá creative art ni jẹ́ kí n sọ fún ẹ owó ṣe mú òde ọjọ́ máa wò ó ṣe àárọ̀ àrọ̀rọ̀ amọ́lẹ̀ díẹ̀ máa wò amọ́lẹ̀ díẹ̀ pàtó bá dọ̀sán àwa mọ́lẹ̀ gan-an òyìn aranjú padàlẹ̀ àtúnwá kò yẹ ara ẹ̀ náà láti yọ òru tí yẹn dúdú dáadáa wò bí èkíní ṣe ń parẹ́ mọ́ èkejì lára àárọ̀ ọ̀sán alẹ́ òru kò sẹ́ni tó mọ̀ bọ́kàn ṣe ń parẹ́ mọ́ kejì lára and
nobody can separate it. Bàbá yẹn good. Ọgbọ́n náà mo máa gbẹ́nu dẹ̀dẹ̀ ní sinmi o. Àfi bí ìgbà tí ẹnìkan sọ̀rọ̀ látẹnu rẹ̀ jáde. Àìmọye olórí ni yóò padà dó lórí burúkú nígbẹ̀yìn. Ń gbọ́ ẹlẹ́dàá mi. Orí mi ò gbọdọ̀ burú o. Àtèmi náà o, àtèmi náà kò jẹ́ àfihàn ẹlẹ̀. Yá wọ́rọ̀ mi sọ. Báwo ni ọ̀rọ̀ wọ pẹ̀lú ọmọ yìí? Tolú ní ń bolẹ̀ ti sí báyìí. Di síkẹ̀. Ó àtìgbà tí èmi pẹ̀lú ẹ ti rí last yẹn mà ní a ti ríra last. And ndémi ti ẹ̀ wà after ni wípé ká ti settle everything kó tó di wípé mi travel. Bọ̀bọ̀ yìí ó ti wá too slow jù. Ẹ mú sọ fún ẹ wá yàn fight ẹ wá sílé ọ̀dọ̀ ẹ. Tí wàá rẹ̀ ti wá fọwọ́ tó lé mú. No. Àmì ò gbọ́dọ̀ ṣe yẹ. Ìwà wèrè náà máa ń gbà. Ìwà wèrè. Yes. Okay, no problem. Gbèjẹ́, ayé ò dúró sójú kan gbèjẹ́. Bẹ̀rẹ̀ lẹ́jọ́ kàtó gbèjẹ́. Mo mọ̀ rí yín. Bẹ́ẹ̀ ni sá. Sí ò sí ọdún. Nípa ọ̀rọ̀ tí mo fi lé lọ́wọ́ yẹn ní kí wọ́n gbèrè sá. All right. Ṣé ẹ̀dẹ̀ ti ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe lórí ẹ̀? Bẹ́ẹ̀ ni sá. Kí ni Ọlọ́run bá yín sọ? Sá, Ọlọ́run ò bá mi sọ nǹkan kan lórí ẹ̀, but brother yẹn fẹ́ travel out. Mo dẹ̀ yẹ ká conclude ọ̀rọ̀ wa kó tó ṣe pé wọ́n máa lọ. That's all right. But nǹkan tí ó máa ń yà mí lẹ́nu mọ̀ lélẹ́yìí bó ṣe rí lọ́dọ̀ yín jẹ́ mọ̀ wípé bẹ́ẹ̀ ló rí lọ́dọ̀ mi. I've prayed, Ọlọ́run ò dẹ̀ bá mi sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí. But mi ò ń láìkí láti sọ̀rọ̀ síwájú ohun tí ẹ̀mí Ọlọ́run yóò sọ nítorí pé ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún. My sister, a nílò láti ṣe sùúrù gan-an kí ẹ̀mí Ọlọ́run kó fi sọ̀rọ̀. Ṣé gbọ́ mi? A nílò sùúrù gan. I believe God will speak. You are sure. Thank you. Ayé aláyé o, ayé aláyé, ayé aláyé, ayé aláyé kò lè dàbí tẹni. Ayé aláyé kò lè tẹ́ni lọ́rùn, abẹ́ òrùn ayé aláyé ẹ ò wá rí o. Mo ní báwo ni báyìí. Bákan náà. Look, Tolú, mo rò pé bí ifá ò bá fọre bí babaláwo bá ti fọre àbùsébùsé because ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ Ọlọ́run yìí ti wà too slow jù. Ẹni Ọlọ́run bá kọ̀ tí ò bá sọ̀rọ̀ ìwọ ò ṣe sọ̀rọ̀ for God's sake. God forbid. Ta ni mí tí ó sọ̀rọ̀ nígbà tẹ́mi Ọlọ́run sọ? Ṣé ẹ mọ ìṣe pàtàkì ẹ̀mí Ọlọ́run? Ṣé bí Christian lè pera yín? Mi ò kí ń ṣe Christian, ṣé mi ò kí ń lọ sí church? Kì í ṣe gbogbo àwọn tí ń lọ church là ń pè ní Christian. Àwọn tó ti fayé wọn fún Jésù tó sì mọ ìṣe pàtàkì ẹ̀mí àwọn là ń pè ní Christian. Okay o, kí wàá ní kókó o because ọdún la lè mẹ́ ń travel. Kò lè ṣe bí aago mi ṣì wà lọ́rùn. Màá pè yín tẹ́mi ní mo bá ti bá mi sí. No problem. Yes, sir. Ẹwà. Ẹ ṣé sà, mo sì ní change lọ́wọ́. Safe journey tẹ́ bá lọ, kí ẹ sì bá mi kí gbogbo àwọn mídà ọ̀sẹ̀.
ọ̀rẹ́ kó yá mọ́ mú ọmọ akátá wálé ni o ṣó mọ̀ wípé Tolú sì wà ní Naija. Tolú ṣá ọ̀rẹ́ ọ̀rọ̀ ọmọ yẹn mà tí ì yé mi because ẹ̀mí Ọlọ́run tí ì sọ̀rọ̀ ní orin tó ń fojoojúmọ́ kan. Pé ọ̀rọ̀ yín ò tí ì gbára wọn. Gbára wọn kẹ̀ ọ̀rọ̀ bèbí yẹn ò yé mi because bí ẹ̀mí Ọlọ́run bá sọ̀rọ̀ mi ò fẹ́ rò pé bèbí yẹn lè jẹun torí mi ò understand n tó ń sàn sọ fún mi sáà náà ní wípé mi Ọlọ́run ti sọ and ló fẹ́ sísè. Bèbí yẹn dẹ̀ máa regret. Bèbí yẹn fọ́ǹbù gan ni ó dẹ̀ máa regret ní tó ṣe yẹn. Ó máa regret ó tiẹ̀ gbọ́dọ̀ regret yẹn. Pé sáà má gbàgbé gbogbo àwọn ọ̀rọ̀ tá a jọ sọ sáà. Wọ́n gbàgbé o. Kò sí wàhálà. Akande of course. Rárá o. Ìwọlé dé yìí. Àfìgbà tó jẹ́ kí bọ̀bọ̀ ìlọ́mọ ẹ lọ́wọ́ náà. Irú ọ̀rọ̀ wo ló ń bá mi sọ yẹn? Nígbà tó Ọlọ́run fọwọ́ sí nǹkan, kí wọ́n á ní kí n ṣe? Wo, God time is the best. Holy sister. Ṣé o fẹ́ holy ju Jésù lọ ni? Téèyàn ò bá holy ju Jésù lọ, ó ṣàyẹ kéèyàn gbìyànjú. Gbìyànjú kí ni? Láti dàbí rẹ̀ ni. Ó gbọ́ bórí wọn àkànṣe wí ni. Mo fẹ́. Ẹ jọ̀ọ́, mi ò fẹ́ gbọ́. Ẹ jẹ́ àwọ̀rọ̀ mi sọ. Ká wọ́rọ̀ mi sọ. Báwo wà nígbà? Program tí mo invite ẹ sí. Ó ṣàwọn pé mi ò kí ráyè rẹ̀. Mo ti ìjọ wo torí ọ̀nà ìwọ ọmọ. Ẹ pẹ̀lẹ́ sà, lórí ọ̀rọ̀ ọmọ yín náà ni mo ní kẹ́ rí mi sí. Ẹ ṣeun, ẹ kú tọ́jú wa. Sà, ohun kan tó ń ṣe Ojú Àbáyọ̀ ó ní agbára gan. Pẹ̀lú gbogbo tẹ́sítì tí a ṣe fún un, a ò rí kókó nǹkan tó ń sojú yẹn. Ẹ wò dókítà, ọ̀rọ̀ yìí ò yé mi mọ́. I mean, afẹ́fẹ́ lásán ló fẹ́ dust sí òun lójú. Dókítà, ordinary dust. Sà, ní ọ̀dọ̀ tí wàá ń bí báyìí, tí ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ yẹn, wọ́n máa ń fún àwọn èèyàn ro patient bẹ́ẹ̀ ní ìmọ̀ràn láti máa gbé ènìyàn wọn lọ kí wọ́n lọ fẹsẹ̀ létọ́. Dókítà, ìyẹn túmọ̀ sí pé ẹ ní lè tọ́jú ẹ̀ mọ́.
ńlá ni ọmọ náà sí àwọn ayé ni ó sí àwọn àgbà ẹ sì wá máa wo àwọn àgbà ló bínú sí wọ́n sì ti sọ̀rọ̀ ó ṣe àwọn ayé lọ́sẹ̀ kí wàá ní àwọn irúnmọlẹ̀ sọ. àwọn irúnmọlẹ̀ ní ètùtù láàṣẹ á fi ṣe ẹ̀yọ́nú àwọn àgbà. ẹ wò bàbá ṣé tá a bá ṣe ètùtù yìí ṣé a rí na torí a ti dààmú púpọ̀ lórí ọ̀rọ̀ yìí ó fẹ́ má síbi tá a ti wọ̀ a ti dé ọ̀dọ̀ àwọn aládùúrà a ti dọ́dọ̀ àwọn àfáà kódà a ti dé ọ̀dọ̀ àwọn oníṣègùn òyìnbó gbogbo bí tá a bá sì wọ̀ gbogbo wọn ní pé kò ṣeé ṣe ni. èmi Ajagunna ni mò ń bá yín sọ̀rọ̀ èmi ojúmọ́ gan ògùn kan èmi pátákó ẹ̀fọ̀n tí tajá lẹ́nu èmi akọ ògìnà tí dẹ́rù bọdẹ níjù tá a bá ti ṣètùtù àbùṣebùṣe ọgbọ́dọ̀ rí náà lọ́la àwọn tó ní. ó dá bàbá kí ni àwọn ohun ètùtù. àwọn ohun ètùtù ni ẹbẹ mọ ewúrẹ́ àká ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbagbá ẹ lọ wá ẹyọ kan àkùkọ méje tọkọjáyé tọkọjá ọ̀run ẹyẹlé méje ìgàn aṣọ funfun méje ẹ wàá fi garawo epo kan lé tẹ́ ń bá ń wà ń bọ̀ ẹ wàá mú ẹgbẹ̀rún méje méje lọ́nà méje ẹ ilé lágbára àwọn tó nílẹ̀ bẹ́ẹ̀ bá ti kó wá tá a bá ti ṣètùtù àbùṣebùṣe ọgbọ́dọ̀ ríran èmi mọ sọ bẹ́ẹ̀. ẹ wò gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ni mò ń ṣe ìṣirò gbogbo àwọn nǹkan tẹ́ máa kà sílẹ̀ yìí a máa fẹ́ tó 100,000 naira. èmi wọ́n pè báwọn. bàbá àní wọ́n ní ẹgbẹ̀rún kọ̀ọ̀kan lọ́nà 100 náírà. gan ni. ẹ má ṣe sáré ká mọ́ òkùnkùn ó lè gbẹ́dàlà ẹ má ṣe sáré ká mọ́ òkùnkùn ó lè gbẹ́dàlà a ò lè fẹ̀mí Jésù ká fi lẹ́mí Jésù jáde Jésù. About tomorrow, I don't see to. Hello, ta ni yẹn? Hello, Bọ́lá ni. My dear, báwo ni ó mọ̀ tójọ́ mẹ́ta àwùjọ ìbéèrè mi Bọ́lá. Bọ̀ má bẹ̀rẹ̀ mo ní kí n sọ fẹ́ni pé dáàdì mi ti dé láti Jos wọ́n dẹ̀ ní mi àti wọn àmà máa jọ lọ so ò ní lè rí mi mọ́. Inú Bọ́lá kí ló dé ó sọ fún dáàdì bó ṣe wà ní mo kẹsẹ̀ ní kí n sọ fún mọ́mì gan pé ó ti lóyún kan lè mọ̀ bá ṣe máa take care. ṣé mi ti sọ fún yín. pé píríọ̀dù ẹ̀ kàn 6 lásán ni ó sì padà wá so mi ò lóyún. Inú Bọ́lá má ṣe yẹn fún mi má ṣe yẹn náà. má disturb ààrẹ dáàdì ò pé mi dàbọ̀. Bọ́lá wò ó gbọ́ hello. Daddy. Àní mo ní kí n tún ṣàlàyé. ìyá àbáyọ̀mí ṣé kì í tún ṣe ọ̀rọ̀ àbáyọ̀mí ló fẹ́ dákalẹ̀. ṣùgbọ́n ìgbà tí àwọn èèyàn ní ká tún. ó tó gẹ́ mo ló tó gẹ́ èmi ò ṣetán láti ṣe wàhálà kankan mọ́ ìwọ náà wo láti gbà tá a ti bẹ̀rẹ̀ sí ní lọ láti ibìkan sí bòmí wọ́n á dúró owó tí mo ti ná just about a week ago la lọ bá bàbá rádaràda bàbá àgbàyà bàbá oníjẹkújẹ tó ń pera ẹ̀ lájagun yẹn ó máa dúró owó tó gbà lọ́wọ́ mi I gave the man close to 150,000 naira lórí kíni pẹ̀lú gbogbo nǹkan tó gbà kò ṣeé ṣe náà ó sì gbọ́ nǹkan tó sọ ó ní pé àwọn ayé ló ń ṣe
kí ló tún fẹ́ kí n ṣe wò mi ò ṣetán láti ṣe wàhálà kankan mọ́ after all ọmọ tó bá da ti bàbá yìí èyí tí ò bá da ti ìyá yìí. dádì ẹ jẹ́ ká ṣàánú ọmọ yìí ẹ má jẹ́ ká rò báyìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣàánú ọmọ yìí ẹ jẹ́ ká ṣàánú ẹ ẹ jẹ́ ká ṣàánú àbáyọ mi àwọn èèyàn kan sì ń dá wa nímọ̀ràn. Yomi sẹ́lọ́ tó ní kò wá Yomi. ayé ò dúró sójú kan gbèjẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́ ẹ̀jọ̀ gàgbọ́n gbèjẹ́ ayé ò dúró sójú kan gbèjẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́ ẹ̀jọ̀ gàgbọ́n gbèjẹ́ èmi ni sáà. Mo lè tọ́kẹ̀ mo lè gùnkè mo lè sọ ìgbà ò lọ bí orere ò gbé jẹ́ èmi ni sáà. Mo lè tọ́kẹ̀ mo lè rọ̀kẹ̀ mo lè gùnkè mo lè sọ ìgbà ò lọ bí.